Kí ni Yorùbá ń pè ní ìsìn? Àwọn àǹfààní wo ló wà lára ìsìn? Àwọn èèwọ̀ wo ló wà lára ìsìn? Àwọn òwe wo ló dìrọ̀ mọ́ ìsìn nílẹ̀ káàrọ̀ oòjíire? Ǹjẹ́ èèyàn lè jẹ ìsìn? Gbogbo ìbéèrè yìí á mẹ́nubà fún yín lẹ́kùnrẹ́rẹ́ lórí ètò yìí lọ́jọ́ tìní. Ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ mọ́ bá mi bọ̀ lórí ètò. Ìbà lọ́wọ́ Olódùmarè, ọba mi atẹ́rẹrẹ kárí ayé, ọba mi tí ń fún wa ṣe lórí ètò yìí ní gbogbo ìgbà lóòrèkóòrè. Àkọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládé ládé, ìbà lóyè lóyè, egungun lé mojúbà, òòṣà ọjà mojúbà. Ìbà yín ìyá mi Ajíbọ́lá arógbá aṣọ mọ́balẹ̀, ìbà yín ìyá mi amọ́lòlò, alàròrò. Wọ́n lẹ́yìn lórí tó kún tí ò níná, ẹ̀yin lọ́jà tó kún tí ò lérò. Ìbà Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, àwẹ̀dẹ̀kọ̀ tó wẹ̀ mọ̀. Mojúbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́jọ́ tèní. Ẹ jẹ́ n rí tèmi wí lórí ètò yìí. Muhammadu Akówódé Bakórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kòmánà. Àjàní mògún ni mí, ará àjámọ̀. Àwa lọmọ epo ń pọ̀rọ̀rọ̀, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà, Àjàní taníjà lẹ́yìn kùlé òun. Ṣe bá pọ́n bepo rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Kí ni Yorùbá ń pè ní ìsìn? Àwọn àǹfààní wo ló wà fún? Àwọn èèwọ̀ wo ló wà fún? Ǹjẹ́ èèyàn lè jẹ ìsìn? Àwọn òwe wo ló dìrọ̀ mọ́ ìsìn nílẹ̀ káàrọ̀ oòjíire? N ta fẹ́ mẹ́nubà lórí ètò lọ́jọ́ tèní rèé. Mò ń bọ̀ mí tìde, ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Àmọ́ mo fẹ́ já yín sí nǹkan kan. Gbogbo ẹ̀yin náà tí ẹ̀ ń gbọ́ wa tẹ́ ń wò wá lórí ìkànnì yìí. Ní kété tá a bá parí ètò yìí, ẹ pàdé wa lórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún. Nǹkan kan ṣẹlẹ̀ tá a fẹ́ nà sórí atẹ́gùn níbẹ̀. Wọ́n ní babaláwo kan lu mágùn lórí ìyàwó pásítọ̀. Báwo ni wọ́n ṣe gbà tí babaláwo fi lu mágùn lórí ìyàwó pásítọ̀? Ibo ni pásítọ̀ ti rí mágùn tó lé ìyàwó rẹ̀? Gbogbo ẹ̀ ẹ pàdé wa lórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún. Lẹ́yìn tá a bá kúrò lórí ètò níbí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì náà lọ́hùn-ún, ẹ kọ Ìrírí Ayé TV sókè níbi tí wọ́n kọ rìṣẹ́ṣì sí yìí. Ẹ ṣe rìṣẹ́ṣì rẹ̀. Tẹ́ ẹ bá ti ṣe rìṣẹ́ṣì rẹ̀, yóò gbé wá fún yín. Tó bá ti gbé wá fún yín, ẹ ti rí àmì ìdánimọ̀ wa níbẹ̀. Kódà ẹ ti rí fọ́tò mi gan lórí ìkànnì Ìrírí Ayé TV yìí. Ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí níbẹ̀, kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa níbẹ̀ kalẹ̀. Torí mo gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí ṣe mí ní ha. Ẹ má bínú pé kí ló dé tá a ná sórí ìkànnì Ìrírí Ayé TV níbí. Ibi tí ẹ̀mí darí wa lọ pé ká làn sí, òun la fẹ́ nà sí lọ́hùn-ún. Fún ìdí èyí, ẹ pàdé wa lórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún. Báwo ni babaláwo ṣe gbà tó fi lu mágùn lórí ìyàwó pásítọ̀? Ẹ gbọ́ wìrìwìrì ní kété tá a bá ti kúrò lórí ètò tìbí. Ẹ mọ̀ bá mi bọ̀ lórí ètò. Mo kí bàbá mi, bàbá àsàlẹ̀ wa lórí ètò yìí, bàbá mi Haji Abdulhakeem Adélabú láti ìlú Gabon. Mo kí yín púpọ̀, ẹ kú àdúró tì wá. Àní kí ni Yorùbá ń pè ní ìsìn? Èso kan ni Yorùbá ń pè ní ìsìn. Ìmọ̀ ń dàbí fọ̀májà lọ́dọ̀ àwọn olóyìnbó. Ìyá mi ìyá Azim, ṣé mo gbà á? Ọmọláìbádé láti Paris. Àbóhùn náà lẹ́tún mọ́ ń pè ní fọ̀májì. Àwòrán rẹ̀ lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ohun tí Yorùbá ń pè ní ìsìn, òun lẹ́ ń wò nínú àwòrán lọ́wọ́lọ́wọ́ yìí. Tó bá tó àkókò tí igi ìsìn bá fẹ́ so èso rẹ̀, báyìí ni mọ́ ń so gbà. Ẹ̀yin náà ti rí nínú àwòrán, ẹ ti rí bó ṣe wà gbà. Tó bá wá gbó tán dáadáa ní tó mọ́ wá la ẹnu, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò nínú àwòrán lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ̀yin náà ti rí pé ó ti ń la ẹnu nínú àwọn àwòrán tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bá wá la ẹnu yìí bùṣe, ẹ lè bá ọmọ méjì nínú ẹyọ ọ̀kan, àbí kẹ́ ẹ bá ọmọ mẹ́ta nínú ẹyọ ọ̀kan. Ẹ sì lè bá ọmọ mẹ́rin nínú ẹyọ ọ̀kan. Kódà ẹ lè bá ọmọ 5
nínú èso ìṣìn kan. Omi ń gbà míì ọmọ ẹyọ kan náà lẹ́lẹ́ bá pàdé nínú rẹ̀. Oríṣiríṣi ọmọ òun náà ni èèyàn lè bá pàdé nínú èso ìṣìn tí ìṣe bá so sókè tó bá la ẹnu. Báwo lèèyàn máa wá ṣe èso yìí gbà? Àwọn àǹfààní wo ló wà lára èso ìṣìn yìí? Ẹ jẹ́ n mẹ́nu bà díẹ̀ fẹ́yìn aráalé lọ́jọ́ tèní. Ẹ jẹ́ n dókè lọ́hùn náà. Mo kí ìyá mi Ajá Khadijata Kòfowórọlá láti ìlú Kútọ́nù lọ́hùn. Mo fi kí gbogbo ẹgbẹ́ Aulam Islamica Foundation 77 nílùú Kútọ́nù ń bẹ̀. Ẹ kú bí ojú ọjọ́ ṣe rí. Ẹ bá ń kí president o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀, mo ní àwọn àǹfààní tó wà lára èso ìṣìn yìí. Èso ìṣìn yìí ó jẹ́ èso kan tó dùn púpọ̀, kódà ó tún dùn jẹ lẹ́nu. Ó yẹ kó ti yé àwọn ẹni tí wọ́n ń gbé gbèríko, gẹ́gẹ́ bí èmi náà ṣe jẹ́ ọmọ gbèríko. Ó yẹ kó ti yé wọn dáadáa. Bẹ́ẹ̀ ṣe ń wò nínú àwòrán yìí, èèyàn á máa jẹ oríṣiríṣi ọ̀nà lèèyàn sì ń gbà fi jẹ. Ọ̀nà àkọ́kọ́, tẹ́ bá rí i pé ìṣìn yìí ti la ẹnu, ẹ yọ àwọn ọmọ yìí kúrò nínú rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí tí wọ́n yọ sínú abọ́ kan báyìí. Tẹ́ bá ti yọ kúrò nínú rẹ̀, èyí tó jẹ́ funfun lórí rẹ̀ yìí, torí tẹ́ bá wò ẹ rí i pé ìkan wà lórí rẹ̀ tó jẹ́ funfun, ìkan wà ní ìsàlẹ̀ tó jẹ́ dúdú. Èyí tó jẹ́ funfun yìí gan-an òun lèèyàn máa ń jẹ. Tí ẹ bá yọ kúrò nínú ilé rẹ̀, èyí tó jẹ́ funfun lórí rẹ̀ yìí, òun gangan òun ni jíjẹ. Èèyàn lè jẹ lásán bẹ́ẹ̀. Ìgbà míì èèyàn lè fi jẹ ata, gẹ́gẹ́ bí ṣé pìmọ́vẹ́ lẹ máa ń pè é. Tẹ́ ẹ bá mú tẹ́ ẹ bá fi ń kan ata báyìí, àjẹpọ́nu lánìí. Ó yẹ kó ti yá àwọn tèmi. Ǹjẹ́ ìwọ ti jẹ rí? Ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo tiẹ̀ jẹ́ ẹ̀yin tèmi nílùú Pèrèpọ̀ ń bẹ̀. Mo fi àkókò yìí mo fi kí gbogbo ẹ̀yin ohun ìfẹ́ SOMIDA fans tẹ́ wà nílùú Pèrèpọ̀. Ohun tí mò ń sọ lórí ètò yìí tó bá jẹ́rọ ni ẹ jẹ́ n rọ́wọ́ yín lórí nọ́mbà ohun ìfẹ́ SOMIDA. Mo kí bàbá mi ìbílẹ̀ ọmọ pẹ́ nílùú Pèrèpọ̀ ń bẹ̀. Ẹ bá ń kí gbogbo àwọn èèyàn mi. Ẹ bá ń kí ìyá ohun ìfẹ́ SOMIDA. Ẹ bá ń kí bàbá ohun ìfẹ́ SOMIDA nílùú Pèrèpọ̀ níbẹ̀. Kò ní bàjẹ́ fún yín. Ǹjẹ́ wọn náà ti jẹ ìṣìn rí ní ilé ayé rẹ̀? Ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó, ǹjẹ́ ẹ ti rí jẹ lọ́hùn rí? ń fi hàn yín nísìnyí. Àwọn òyìnbó náà wọ́n ti ní lọ́dọ̀ wọn lọ́hùn. Kódà wọ́n tún pákéjì rẹ̀ ni. Tẹ́ ẹ bá rí báyìí yóò wù yín jẹ ni. Àmọ́ mi tí ì débẹ̀. Tí n bá ti débẹ̀, ń fi hàn yín gẹ́gẹ́ bí àwọn òyìnbó ṣe máa ń ṣe gbà. Kẹ́yìn náà lè lọ supermarket kẹ́ lọ béèrè rẹ̀ lọ́dọ̀ yín lọ́hùn-ún. Àní kò tán síbẹ̀. Gẹ́gẹ́ bí mo ti ń bọ̀rọ̀ mi bọ̀, àwọn tèmi ní Paris wọ́n ti ń wò yín pé ǹjẹ́ ó ṣeéṣe káwọn náà rí ìṣìn pàdé lọ́dọ̀ tàwọn lọ́hùn-ún. Ó ṣeéṣe kẹ́ ẹ mọ́ rí igi rẹ̀ lọ́hùn-ún. Àwọn èyí táwọn ń kó lọ́dọ̀ wa ń bí náà lẹ́mọ̀ bá pàdé lọ́hùn-ún. Ìyá àti ṣé mo parọ́ ni? Ẹ bá ń wá lọ sí àdúgbò Chateau Rouge nílùú Paris ń bẹ̀. Ẹ bá pàdé ń bẹ̀. Ẹ bá pàdé ń bẹ̀. Ẹ bá dé Chateau Rouge ẹ bá pàdé ń bẹ̀. Mo kí àná mi pàtàkì bàbá wa Haji Shakiru Sanusi Jibosa láti Paris lọ́hùn. Mo kí yín púpọ̀ ń bẹ̀. Ẹ kú bí ojú ọjọ́ ṣe rí. Àwọn ẹni tó wà ní London náà, ẹ̀yin náà lè bá pàdé ń bẹ̀ o. Ìyá mi Ajá Sherifat Bello, mo kí yín púpọ̀. Ṣé ẹ ti jẹ ìṣìn rí? Ẹ bá ń wá lọ sí àwọn supermarket lọ́dọ̀ yín bẹ̀. Ẹ bá ìṣìn pàdé níbẹ̀. Àwòrán rẹ̀ bẹ́ẹ̀ ṣe bá pàdé àti bẹ́ẹ̀ ṣe béèrè rẹ̀ ń fi ránṣẹ́ sí yín ní kòpẹ́kòpẹ́ lórí ètò yìí nísìnyí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀, mo ní ìṣìn yìí èèyàn á tún mọ̀ sè é lọ́bẹ̀. Èèyàn á tún mọ̀ sè é lọ́bẹ̀. Tẹ́ ẹ bá ti yọ funfun orí rẹ̀ tí mo sọ tẹ́lẹ̀ ń pé a máa fi ń jẹ ata yìí. Tẹ́ ẹ bá yọ kúrò lórí rẹ̀, ẹ lè fi sebẹ̀. Kódà ẹ lè fi ṣe jus. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń rí nínú àwòrán yìí, ẹ̀yin náà ti rí nínú àwòrán. Ẹ rí pé téèyàn bá rí eléyìí àjẹpọ́nu lánìí. Ẹ ròyìn pé bóyá ẹyin ni wọ́n dín síbẹ̀. Kì í ṣe ẹyin o. Èso ìṣìn yìí òun ni wọ́n fi ṣe jus sínú àwòrán tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Tẹ́ ẹ bá lọ rí eléyìí lásìkò tébi bá ń pa yín, àfàìmọ̀ kẹ́ ẹ mọ́ gèrà yín láhàn jẹ. Mo sọ tẹ́lẹ̀ mo ní àwọn òyìnbó wọ́n ti tún pákéjì èso ìṣìn yìí. Bẹ́ẹ̀ ni ẹ wo àwòrán tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ìṣìn ni wọ́n ṣe sínú agolo yìí. Ẹ̀yin náà ti rí. Ẹ rí bí wọ́n ṣe ń dà kúrò nínú rẹ̀.
àwòrán iṣin rèé tẹ́ ẹ bá dé supermarket ẹ béèrè rẹ̀ orúkọ ni wọ́n kọ sí lára ẹ̀yin náà mọ̀ ká lọ́dọ̀ yín lọ́hùn-ún ẹ bá ti dé supermarket ẹ bá pàdé ń bẹ̀ ẹ rí pé àwọn òyìnbó wọ́n gbọ́n jù wá lọ ohun táwa ń ká lórí igi ń bí tá ń ṣe bó ṣe wù wá ẹ wò bí wọ́n ṣe pákéjì rẹ̀ gbà tó ṣe ń pé àìmọye owó ribiribi ni wọ́n tún máa há sórí rẹ̀ fún yín tẹ́ ẹ bá dé supermarket ọ̀làjú lóde àwọn àǹfààní òun ló tún wà lára iṣin yìí mọ̀ ń bọ̀ mí tí dé ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún. lára àwọn àǹfààní tó tún wà lára iṣin yìí òun ni pé ewé iṣin yìí àti èpo igi iṣin yìí àti iṣin yìí gan lára àti hóró dúdú iṣin yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò nínú àwòrán yìí àti èpo tí iṣin yìí wà nínú rẹ̀ gangan ẹ̀rí pé ó ti dé èpo méjì èpo kan ní iṣin yìí wà nínú rẹ̀ tá a mọ̀ yọ kúrò tá a bá tún dédé igi iṣin yìí a tún lè pa èpo igi iṣin yìí lọ́tọ̀ gbogbo àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí èèyàn á tún máa fi ṣe àwọn ìwòsàn ọlọ́kan-ò-jọ̀kan àmọ́ ibẹ̀ kọ́ la fẹ́ lò lórí ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa eléyìí tí mo sọ yìí ẹ kàn sí àwọn èèyàn mi nílùú Pèdèpọ̀ lọ́hùn-ún kẹ̀sì bá ń kí ìyá tó bí mi lọ́mọ ẹ bá ń kí gbogbo àwọn èèyàn mi nílùú Pèdèpọ̀ ẹ bá ń kí ìyá Nàìlátà nílùú Pèdèpọ̀ ńbẹ̀ ẹ bá ń kí ìyá Olfata nílùú Pèdèpọ̀ ńbẹ̀ ẹ bá ń kí bàbá mi Òṣùbí Ìjì nílùú Pèdèpọ̀ ńbẹ̀ gbogbo ẹ̀yin ohun ìfẹ́ SOMIDA fọ̀nsà nílùú Pèdèpọ̀ mo kí yín púpọ̀ kò ní bàjẹ́ fún yín ẹ bá ń ṣàmì àdúrà tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àwọn ìwòsàn téèyàn lè rí látara igi iṣin yìí ẹ kàn sí ìbílẹ̀ ọmọpẹ́ nílùú Pèdèpọ̀ bàbá mi Haji Amina Salahudeen bàbá Mujada ẹ lè gbá wọn lórí aago lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ +229 66 16 63 15 àwọn gangan ni ó dá yín lóhùn bàbá mi ìbílẹ̀ ọmọpẹ́ ẹ bá ń kí bàbá àgbà níbẹ̀ bàbá mi Haji Ibrahim Jẹ́gẹ́dẹ́ kò ní bàjẹ́ fún yín bẹ́ẹ̀ bá ń jáwé yóò máa jẹ yín tẹ́ ẹ bá ń wágbò yóò máa jẹ yín torí pé ẹ̀yin ti morúkọ téwé ń jẹ́ ẹ̀yin ti morúkọ tégbò ń jẹ́ gbogbo yìí tẹ́ ẹ bá já yóò máa jẹ yín láṣẹ Tèdùmàrè ẹ bá ń ṣàmì àdúrà. kó tó di pé ń sọ àwọn èèwọ̀ tó wà fún iṣin yìí ẹ jẹ́ kí n tún rán yín létí àǹfààní kékeré kan yìí torí mo rántí nígbà náà lọ́hùn-ún tá a wà ní kékeré ǹjẹ́ ẹ mọ̀ yín pé èso iṣin yìí èèyàn lè fi ṣe ọṣẹ ṣá ọṣẹ tá a fi mọ́ fọ nǹkan ǹjẹ́ ẹ mọ̀ yín pé èso iṣin yìí èèyàn lè fi ṣe é ṣá ẹ jẹ́ rán yín létí nígbà náà tá a wà ń kékeré tá a mọ́ ń lọ léèwé ní àwọn ọjọ́ ọ̀sẹ̀ ìyẹn àwọn ọjọ́ Sunday ẹ ti mọ̀ yín pé ó yẹ kí gbogbo ọmọlé ẹ̀kọ́ kí wọ́n fọ aṣọ léèwé wọn tí àwọn òbí wa wọn ò bá rówó ọṣẹ fún wa nígbà náà lọ́hùn-ún tó sì yẹ ká fọ aṣọ léèwé wa á lọ gun orí igi iṣin yìí tá a bá gun orí iṣin yìí àwọn èyí tí ò tí ì la ẹnu gẹ́gẹ́ bí ìtẹ́ ń wò nínú àwòrán lọ́wọ́lọ́wọ́ yìí á wá ká á wá fọ́ fúnra wa tá a bá fọ́ báyìí á gùn dáadáa tá a bá gùn báyìí tẹ́ ẹ bá ń bò sínú aṣọ tẹ́ ń fọ̀ ẹ̀yin ẹ mọ fọṣọ lọ́pọ̀ aṣọ yín yóò mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ̀yin náà ti rí pé ọmọ àtàpàtà dìde ni mí àgbà wa búra béèrè ò bá ṣe é rí àìmọye àwọn ọmọ oko tí wọ́n ń ṣe bí ọmọ ìlú tí wọn ò lè fira wọn hàn yín pé ọmọ oko làwọn ọmọ oko gidi ni mí kódà a ti ń de bàbá oko báyìí lára àǹfààní kan tó wà lára iṣin rèé ẹ wá jẹ́ ká gbọ́ àwọn èèwọ̀ tó wà fún iṣin ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀mí díẹ̀ náà mo kí ìyá mi ajá Sáràtàláhì ajá Àyìnkẹ́ láti Kòwétì lọ́hùn-ún mo mọ̀ pé èyí tí mo sọ tẹ́lẹ̀ ti mọ̀ fi mí rẹ́rìn-ín bẹ́ẹ̀ ṣé mo parọ́ ni ọmọkò náà sẹ́lì gbogbo ìní nbí mọ́ pọ́ ọ́lá ó dá mi lójú kọ́ lọ́mọ kó lẹ́ẹ̀ka yín bó bá jẹ́rọ́ lè mọ̀ pa ẹ já mi sí ẹ bá ń kí gbogbo àwọn èèyàn mi tí wọ́n wà ní Kòwétì lọ́hùn-ún ọba mi lédùà kó jẹ́ kéré oko wálé o ẹ bá ń ṣàmì ẹ bá ń kí Àjà Látífátà níbẹ̀ ìpè kí wọ́n kó ọjọ́ mẹ́ta lórí ìkànnì yìí àwọn èèwọ̀ tó wà fún iṣin òun ni pé èèyàn ò gbọ́dọ̀ lá iṣin yìí tipátipá ń pé òun fẹ́ jẹ tẹ́ ẹ bá wo èyí tí ń bẹ nínú àwòrán yìí ẹ rí pé kò tí ì la ẹnu èèyàn ò gbọ́dọ̀ sọ pé iṣin wù mí jẹ eléyìí ò sì tí ì la ẹnu ẹ jẹ́ kí n là á tipátipá kí n lè rí i jẹ wọ́n ní èèwọ̀ ni èèyàn ò gbọ́dọ̀ là á tipátipá
pàápàá jùlọ aláboyún tó diwọ́ disẹ̀ síkùn wọ́n ní èèwọ̀ ni kò gbọ́dọ̀ la ìṣin tipátipá yín pé ìṣin wù mí jẹ mo fẹ́ jẹ wọ́n ní tí aláboyún bá la ìṣin tipátipá yín pé òun fẹ́ jẹ ó léwu púpọ̀ fún un ní ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀ wọ́n ní àfàìmọ̀ kí wọ́n má fi abẹ gbẹ̀bí irúfẹ́ aláboyún bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin aláboyún tẹ̀ ń gbọ́ mi wọn ò ní fabẹ gbẹ̀bí yín lọ́jọ́ ìkúnlẹ̀ yín ogi omi ò tó ẹ̀jẹ̀ ò tó sáré lọ wómi wá sáré lọ wẹ́jẹ̀ wá kò ní tọ́ sí yín lọ́jọ́ ìkúnlẹ̀ yín ẹ bá ń ṣàmì àdúrà. lára èèwọ̀ kan tó yẹ kí n tún mẹ́nubà fún èso ìṣìn yìí òun ni pé wọ́n ní èèyàn ò gbọ́dọ̀ jẹ ìṣìn yìí tìkùntìkùn mọ̀ bóyá ohun tí mò ń sọ yé yín ìṣìn tẹ́ ẹ rí yìí òun náà ní ikùn ẹ jẹ́ n fi àwòrán yìí hàn yín àwòrán tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀yin náà ti rí pé mo kọ ikùn ìṣìn sísàlẹ̀ ń bí yìí òun gangan ní ikùn ìṣìn tẹ́ ẹ bá rí funfun tó wà lórí dúdú yìí ẹ rí pé ó ní ihò nínú ó ní kòtò nínú kíní tí máa ń gbé nínú kòtò yìí òun ni Yorùbá máa ń pè ní ikùn òun ni wọ́n máa ń pè ní ikùn ojú ìṣìn ẹ rí pé wọ́n ti yọ sọ́tọ̀ nínú àwòrán tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní èèyàn ò gbọ́dọ̀ jẹ tìkùntìkùn ó léwu púpọ̀ mọ́ kánjú pé òun fẹ́ jẹ ìṣìn kó o mọ́ yọ kúrò nínú rẹ̀ kó o tó jẹ gbìyànjú kó o yọ ikùn yìí kúrò nínú rẹ̀ kó o tó jẹ náà ló fi dára púpọ̀ yìí pé kéèyàn farabalẹ̀ kí ìṣìn yìí kó la ẹnu fúnra rẹ̀ náà tó bá la ẹnu fúnra rẹ̀ ikùn yìí yóò rọrùn láti yọ kúrò nínú rẹ̀ ṣùgbọ́n tí ò bá tí ì lanu dáadáa àbí ó là á tipátipá ìwọ gan ó rí i pé ikùn tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àti yọ kúrò nínú rẹ̀ yóò nira fún ẹ díẹ̀ ẹ má jà jẹ ìṣìn tìkùntìkùn kódà òwe kan ó dìrọ̀ mọ́ èyí tí mo sọ yìí tá a bá ti dé abala àwọn òwe tó dìrọ̀ mọ́ ìṣìn ìmọ̀ yànnàná rẹ̀ fún yín dáadáa àwọn èèwọ̀ díẹ̀ tí mo lè mẹ́nubà tá a gbọ́ lẹ́nu àwọn àgbà yín pé ó dìrọ̀ mọ́ ìṣìn òun ni mo ti kà fún yín yìí ṣùgbọ́n a sì tún ń ṣèwádìí tá a bá tó rí àwọn èèwọ̀ kan náà ni àbẹ́yìn gan tẹ́ ẹ bá mọ àwọn èèwọ̀ kan tó wà fún ìṣìn ẹ dákun ẹ kàn sí wa ẹ kàn sí Ohun Ìfẹ́ SOMIDA lórí nọ́mbà yìí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. kí wá ní àwọn òwe tó dìrọ̀ mọ́ ìṣìn nílẹ̀ káàrọ̀ òjíire ẹ jẹ́ mú mi díẹ̀ náà kó tó di pé ìyànnàná rẹ̀ fún yín ẹ mọ̀ bá mi bọ̀ lórí ètò. mo kí gbogbo ẹ̀yin àná mi tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí lórí ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín bẹ̀ ẹ̀yin tẹ́ wà nígboro ìlú Àjàṣẹ́ mo kí yín o ẹ̀yin tẹ́ wà nígboro ìlú Kútọ́nù mo kí yín ẹ̀yin àná mi tẹ́ wà nílùú Kétu lọ́hùn-ún mo mọ̀ kí yín bẹ̀ gbogbo ẹ̀yin àná mi tẹ́ wà ní Burkina mo kí yín níbẹ̀ o gbogbo ẹ̀yin àná mi tẹ́ wà nílùú Lomé mo mọ̀ kí yín níbẹ̀ kò ní bàjẹ́ fún yín ìfẹ́ tẹ́ ẹ ní sí wa lórí ètò yìí ọba mi Elédùà kò ní pa náà fẹ́ ọ̀hún ẹ bá ń ṣàmì òwe àkọ́kọ́ tó dìrọ̀ mọ́ ìṣìn òun ni àwọn Yorùbá máa ń pa yí pé ojú kìí pọ́n ìṣìn kí ìṣìn mọ́ là wọ́n ní ojú kìí pọ́n ìṣìn kí ìṣìn mọ́ là òwe Yorùbá ni kí nìdí tí wọ́n fi ń sọ báyìí òun ni pé kò sí bí ìṣìn lè pẹ́ lórí igi rẹ̀ tó yóò padà la ẹnu yìí náà ni àfi tí wọ́n bá gé igi ìṣìn yìí nìkan ni ìṣìn yìí ò ní padà la ẹnu kódà ńgbà míì tán bá gé ìṣìn yìí lulẹ̀ ẹ tún máa rí ọ̀kọ̀ọ̀kan lára rẹ̀ títún la ẹnu ìdí rèé tí àwọn Yorùbá máa ń sọ yín pé ojú kìí pọ́n ìṣìn kì í ṣe mọ́ là àwọn àkókò téèyàn lè lo òwe yìí òun ní pé tó o bá rẹ́ nìkan tí ń dààmú tí ń lù títí kò dùn ń fàáfà títí kò tóra wọn ó lè fi òwe yìí pàrọwà fún ẹni yìí pé mọ́ kó rẹ̀wẹ̀sì mọ́ démissionné mọ́ découragé torí mo mọ̀ yín pé démissionné yàtọ̀ sí découragé ajá bẹ̀kẹ́ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mo ti ní àwọn gangan ni mẹ̀tírẹ́sì mi lórí ètò yìí àbí dìrẹ̀tírìsì ní kí n pè é ó lè pàrọwà fẹ́ni yìí pé mọ́ démissionné ojú kìí pọ́n ìṣe kí ìṣe mọ́ là tẹ̀síwájú nínú iṣẹ́ tó ń ṣe yìí bó pẹ́ bóyá ó là ó lù nídìí iṣẹ́ yìí àwọn àkókò téèyàn máa ń parúfẹ́ òwe yìí rèé òwe kejì tí mo tún fẹ́ mẹ́nubà tó dìrọ̀ mọ́ ìṣìn mò ń bọ̀ kí n wò ó òwe kejì tó dìrọ̀ mọ́ ìṣìn
òun náà ní pé bí ṣe ò bá là ọmọ inú rẹ̀ á là á, bí ṣe ò bá là ọmọ inú rẹ̀ á là á. Ẹ rí pé òwe àkọ́kọ́ a ní ojú kì í pọ́n ìṣèké ìṣemọ́là. Eléyìí nísìnyí wọ́n ní bí ṣe ò bá là ọmọ inú rẹ̀ á là á. Tẹ́ ẹ bá rí iṣẹ́ kan lórí igi tí ò tí ì là, ẹ mọ̀ yí pé ọmọ inú rẹ̀ ò tí ì gbó dáadáa ni. Tọmọ inú rẹ̀ bá gbó dáadáa tí ń tóbi sí i, ẹ̀yin náà ti mọ̀ tọmọ bá ń dàgbà nínú àwọn obìnrin bẹ́ẹ̀ ni kùn ó ṣe máa gàgbà. Bẹ́ẹ̀ náà ni ìṣìn tí ọmọ inú ìṣìn bá ti bẹ̀rẹ̀ sí ní dàgbà tí ń tóbi díẹ̀díẹ̀ nínú ìṣìn, kò sí yóò padà la ẹnu ìṣìn yìí náà ni tá fi rí i pé ìṣìn yìí mọ̀ ti la ẹnu ọmọ inú rẹ̀ ló là á. Tán fi mọ́ ń pòwe pé bí ṣe ò bá là ọmọ inú rẹ̀ á là á. Àkókò téèyàn lè parúfẹ́ òwe yìí ní pé tẹ́ ẹ bá rí àwọn òbí kan tí wọ́n ń jìyà láti bẹ̀rẹ̀ ayé wọn tí wọn ò rí jájẹ, ẹ lè fi òwe yìí pàrọwà fún wọn pé ẹ̀yin ìyá yìí, ẹ̀yin bàbá yìí, ẹ ṣọkàn gírì, bí ṣe ò bá là ọmọ inú rẹ̀ á là á. Ẹ̀yin ẹ̀ rí jájẹ, kò sí nǹkan lọ́wọ́ tiyín, ṣùgbọ́n ọmọ inú yín Ọlọ́run lè ní kó wá gbé ìdílé yín ga. Ọmọ inú yín Ọlọ́run lè ṣe láláàánú tí ó wá gbé yín gòkè. Ìyẹn já sí pé bí ṣe ò bá là ọmọ inú rẹ̀ á là á. Òwe kejì nìyẹn. Òwe kẹta tí mo tún fẹ́ mẹ́nubà lórí ètò tó dìrọ̀ mọ́ ìṣìn, mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Òwe kejì tí mo tún fẹ́ mẹ́nubà lórí ètò tó dìrọ̀ mọ́ ìṣìn, ẹ rí pé mo sọ tẹ́lẹ̀ pé ìṣìn yìí ìmọ̀ ní ikùn tó ṣe ń pé yẹn ò gbọ́dọ̀ jẹ mọ́. Òwe tó dìrọ̀ mọ́ òun rèé. Àwọn Yorùbá ní ẹni bá mọ ìṣìn jẹ ni ó mọ ikùn ojú rẹ̀ yọ. Ẹni tó bá mọ ìṣìn jẹ ó di dandan kó mọ ikùn ojú rẹ̀ yọ. Ìyẹn já sí pé gbogbo èèyàn náà kọ́ ló mọ ikùn ojú ìṣìn yìí yọ. Ẹlòmíì yóò yọ ọ́ ńgbà míì tí kò ní tán nínú rẹ̀. Ẹ wò yìí tẹ́ wò nínú àwòrán yìí, ẹ rí pé wọ́n yọ lódindi kalẹ̀ ni, wọ́n mọ̀ ọ́ yọ ni. Ẹni tó bá ti mọ̀ ọ́ jẹ ó di dandan kó mọ̀ ọ́ yọ. Òwe Yorùbá rèé tí ó dìrọ̀ mọ́ ìṣìn. Àkókò téèyàn lè pa òwe yìí ni pé tó o bá rẹ́nìkan tí ń ṣiṣẹ́ kan àbí tí ń ṣòwò kan tó ṣe pé nǹkan kan wà nínú òwò yìí àbí nídìí iṣẹ́ yìí tí ń jẹ́ wàhálà fún un, tó fẹ́ torí rẹ̀ fi iṣẹ́ yìí sílẹ̀, tó fẹ́ torí rẹ̀ fi òwò yìí sílẹ̀, ó lè pa òwe yìí fún yín pé kí ló ṣe ẹ́? Ẹni tó bá mọ ṣín jẹ ni ó mọ ikùn ojú rẹ̀ yọ ni. Ìgbà tó o ti mú òwò yìí níṣẹ́, kò yẹ kí kinní yìí lè kó ìrẹ̀wẹ̀sì báyìí. Ìgbà tó o ti múṣẹ́ yìí níṣẹ́, kinní yìí kọ́ ni ó yẹ kó dá ẹ dúró lẹ́nu iṣẹ́ rẹ̀. Àpèjúwe kílíhún tó yẹ kí n mú wá fún yín nìyẹn kó lè yé yín dáadáa. Òwe ẹlẹ́ìkẹrin tí mo fẹ́ mú wá tó dìrọ̀ mọ́ ìṣìn. Àwọn Yorùbá ní bí ṣin bá là sínú igbó, ọmọ aráyé á lànà débẹ̀. Ẹ̀yin náà wo igi ìṣìn tẹ́ ń wò nínú àwòrán lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ rí i pé ó pọ̀ lérí igi ìṣìn yìí dáadáa. Ká ní ẹ̀ ń kọjá lọ, lẹ wá rí igi ìṣìn yìí lọ́ọ̀kan nínú igbó kìjikìji kan ló ti wá lanu sókè rẹpẹtẹ. Kò síbẹ̀ ṣe rí báyìí, ẹ wọ ọ̀nà kọ́dà kẹ́ ẹ mọ́ ní àdá lọ́wọ́. Ẹ wọ ọgbọ́n tẹ́ fi la ọ̀nà dédé igi ìṣìn yìí láti lè kà, torí pé kò sí bí ẹ̀dá ṣe lè rí tí igi yìí tí ó kó ọmọ sórí púpọ̀ báyìí tí ó tún wá la ẹnu síbẹ̀ tólúwa rẹ̀ ò ní fẹ́ dédé igi rí. Àfẹni tí ò bá mọ iyì rẹ̀, àfẹni tí ò bá mọ jẹ. Kódà àwọn ẹyẹ inú igbó gan, àwọn gan wa mọ gbádùn èso ìṣìn yìí púpọ̀. Bí ṣin bá là sínú igbó, ọmọ aráyé á lànà débẹ̀. Èèyàn lè lo òwe yìí lásìkò tí èèyàn bá ń ṣàdúrà fẹ́nìkan, téèyàn bá ń pàrọwà fẹ́nìkan, bóyá nǹkan kan ṣẹlẹ̀ sí ẹni yìí, àbí bóyá ẹni yìí ojú kan ń pọ́n, kò rí nǹkan jẹ, kò ní nǹkan kan lọ́wọ́. Èèyàn lè pàrọwà fún yín pé Ọlọ́run yóò gbọ́ àdúrà rẹ̀, Ọlọ́run yóò gbé aláàánú pàdé rẹ̀, torí pé tí ṣin bá là sínú igbó, ọmọ aráyé á lànà débẹ̀. Àkókò yìí èèyàn tún lè lo òwe yìí. Ẹ wò ó, ní ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá tẹ́ wà létí gbọ́, tẹ́ bá tún ní àwọn òwe kan tó dìrọ̀ mọ́ ìṣìn, ẹ kàn sí Ohun Ìfẹ́ SOMIDA lórí nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Ẹ fi àwọn òwe yìí ránṣẹ́ sórí WhatsApp Ohun Ìfẹ́ SOMIDA. Ẹ fi àwọn ọgbọ́n kan àbí ọ̀nà míì tẹ́ tún lè gbà fi jẹ ìṣìn, torí díẹ̀ la kà fún yín lórí ètò yìí. Ẹlòmíì wọ́n tún lè mọ fi èso ìṣìn yìí gúnyán lọ́dọ̀ tiwọn.
gbogbo ẹ̀ náà tó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín ẹ fi ránṣẹ́ sórí nọ́mbà Ohun Ìfẹ́ SOMIDA. Báwo lẹ́yìn máa ń jẹ ìṣìn gbà lọ́dọ̀ tiyín? Ẹ̀yin tẹ́ wà nílùú òkèrè, ẹ̀yin tẹ́ wà nílùú onílùú, ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, ǹjẹ́ yín rí ṣe lọ́dọ̀ tiyín lọ́hùn-ún? Ẹ fi ìdáhùn yín ránṣẹ́ sórí WhatsApp Ohun Ìfẹ́ SOMIDA. Ẹ ṣeun púpọ̀. Mo kí bàbá mi, bàbá Pèlàjì, bàbá olómi tútù, ọmọ arífásà bí ẹ̀yọ̀. Ẹ bá ń kí ìyáàfin Adéjọkẹ́ lọ́dọ̀ yín níbẹ̀. Ẹ bá ń kí pírẹ́sà arífásà láti ìlú Bàtà lọ́hùn. Bàbá mi jẹ́jẹ́ motion. Mo kí yín púpọ̀ níbẹ̀. Ẹ wò ó, mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè yìí. Kẹ̀sùn tó bá ń pín fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ bá ń tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé ní kété tí n bá kúrò lórí ètò níbí ẹ pàdé mi lórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún kẹ́ ẹ wá gbọ́ wìrìwìrìn. Wọ́n ní babaláwo lu mágùn lórí ìyàwó pásítọ̀. Báwo ni babaláwo ṣe gbà? Ibo ni pásítọ̀ ti rí mágùn? Àwọn èèyàn ti ń sọ̀sọ́kùsọ. Gbogbo rẹ̀ pátá lámẹnubà lórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún ní kété tí n bá ti kúrò níbí. Ẹ kọ Ìrírí Ayé TV sókè níbi tí wọ́n kọ rìṣẹ́ṣì sí yìí. Kẹ́ ẹ wá ṣe rìṣẹ́ṣì rẹ̀ yóò gbé ìkànnì ọ̀hún wá fún yín. Tó bá ti gbé wá ẹ̀ǹgá ẹ ti rí lógo wa níbẹ̀. Kódà ẹ ti rí fọ́tò Ohun Ìfẹ́ SOMIDA níbẹ̀. Ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì níbẹ̀. Kẹ́ ẹ mọ dúró dè wá níbẹ̀. Báwo ni pásítọ̀ ṣe gbà tí mágùn fi dé lára ìyàwó rẹ̀? Ẹjá pàdé lọ́hùn-ún. A sì ń retí ìrànlọ́wọ́ lọ́dọ̀ yín o. Ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí. Ẹ gbé ìpolówó wá fún wa lórí ètò yìí. Bóyá ìpolówó ọjà àbí ìpolówó iṣẹ́, à ń retí rẹ̀ lórí ìkànnì yìí. Bóyá ẹ fẹ́ gbé ìpolówó wá náà ni nọ́mbà Ohun Ìfẹ́ SOMIDA tẹ́ ń wò lórí ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí. Òun náà ni kí ẹ fi kàn sí mi. Kájọ dúnadúrà. Ẹ ṣeun púpọ̀. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ́ fẹlẹ́ ìṣe lọ lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹni mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà wò. Muhammadu Akóredé Bakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ́ náà, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tún di lórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún máa pàdé níbẹ̀, mi ò fi sínú ìbànújẹ́ o. Mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.